Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé ń gbọ́ ọ̀rọ̀ mo mọ̀ tó mú wá sí etí gbọ́yín níwájúwájú bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ fọ́nrán mọ̀ lọ nílẹ̀ náà mọ̀ ni o nípa ọ̀rọ̀ ọba Sẹ̀míù náà ni ń gbọ́ ọ̀rọ̀ tí gbogbo orí náà ti mọ̀ ni ṣé mo yí ibi fọ́nrán dé tẹ́lẹ̀ ni pé ọba Sẹ̀míù wà ní ẹ̀wọ̀n ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà gbogbo ìyẹn ọmọ Nàìjíríà ọba Sẹ̀míù mọ̀mọ́ ti jáde lẹ́wọ̀n bẹ́ẹ̀ o ọba Sẹ̀míù ti jáde ṣùgbọ́n ibi ọ̀rọ̀ ọba Sẹ̀míù tó ti wá ní bá ni pé ọba Sẹ̀míù eré tẹ́ sá sókè sódò bẹ́ẹ̀ ni pé kóun padà sórí àlééfà o ìyẹn aráàlú dẹ̀ ti yarí kódà àtàn àgbàlagbà tọmọdé àtọkùnrin àtobìnrin àtomidán ti yarí náà mọ̀ fẹ́ ọba Sẹ̀míù lọ́ba mọ́ ọ́n láwọn fẹ́ ṣé wá rí kódà ìyẹn agbẹ́jọ́ ẹni rò gan-an àwọn gan ti lọ sí pé ọba Sẹ̀míù yẹ lọ́ba mọ́ pọ́ba mìíràn làwọn fẹ́ ṣé wá rí gbogbo wa ọba Sẹ̀míù náà ti wù sẹ́yìn tó jẹ́ ìwà búburú bí bá a ṣe sọ pé ọlọ́run kan mọ̀ ó mọ̀ kàn ti ara bàbá Abrahamu tú àṣírí ọba Sẹ̀míù ni o wọ́n yé ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣe o wọ́n yí kódà ìwádìí jẹ́ kó yé wa pé ọba Sẹ̀míù ajagun gbalẹ̀ ni kó tó di pó jọba wọ́n lámọ̀yé ẹni tó talẹ̀ fún tó gbalẹ̀ ń lọ́wọ́ wọn padà àmọ́yàn tó fìyà jẹ tó mọ́wọ́ lágbá lójú wọ́n yí kódà gbogbo ògbà ó wà níbẹ̀ kíjokíjo náà aráàlú ń sá ọkàn wọn balẹ̀ torí ọwọ́ agbára lé lókun wọn ìwọ ọ̀rọ̀ tá a dẹ́ sọ ṣe pé nìyẹn bú kọ́rọ̀ gbogbo fọ́nrán gbogbo bí ṣe nígbà wọn gbogbo fọ́nrán ni ẹ gbé jáde gbogbo tá a ṣe gbalẹ̀ lọ́wọ́ ènìyàn tá a ṣe gbà padà tá a ṣe mú ìyà jẹ aráàlú ayé bẹ́ẹ̀ ṣe lu pásítọ̀ lè lu àfáà ṣé wá rí gbogbo eré ọba Sẹ̀míù mọ̀ ṣáká bíyè eré kó padà sórí àlééfà ni o ń gbọ́ ìbéèrè mi sí gbogbo ìyẹn olólùfẹ́ rẹ̀ níbikíbi tí wọ́n wà á ti yan ọmọ Nàìjíríà ń gbọ́ ṣé tọ́ba Sẹ̀míù ṣé kọ́ba Sẹ̀míù padà sórí àlééfà ni àbí kéèyàn mọ̀ ọba Sẹ̀míù jọba mọ́ ṣé tọ́ba Sẹ̀míù bá mọ̀ padà sórí àlééfà ṣé ìlú àtòrò ṣé ìlú àtúnṣe torí òwe àwọn àgbàlagbà òwe àwọn bàbá rẹ̀ ayé igi kan mọ̀ lè dágbó sí o àwọn igi kan lè dágbó sí ń gbọ́ ọ̀rọ̀ ọba Sẹ̀míù ti wá di kàyéfì bẹ́ẹ̀ o ṣùgbọ́n eré tóun náà sábẹ́ ni pé kó lè padà sórí àlééfà kódà ìyẹn agbẹ́jọ́ ẹni rò gan ti sọ pé àwọn fẹ́ rí lórí àlééfà nìmọ́ ń gbọ́ ṣe tọ́ba Sẹ̀míù bá tó dórí ìtẹ́ sẹ́mi àmúyàjára lù ú ṣerú bàbá Abrahamu tí Ọlọ́run ti parẹ̀ tú láṣìírí sẹ́mi àmúyàjẹ bàbá òun ṣèlú nga túbà ṣèlú àtúnṣe ṣé gbogbo ìwà ọmọkùnrin hàn pé lọ́ba Sẹ̀míù ṣé gbogbo ìwà ewu ṣé ìwà ó dára ni ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé ẹ má bínú pé bí mo ṣe wọlé bẹ́ẹ̀ ló ṣe yẹ kí mi kọ́kọ́ kí n ṣùgbọ́n mo kí gbogbo ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí n ti ń wò mí mo kọ́kùnrin mo kọ́bìnrin mo kọ́mọdé mo kọ́ àgbàlagbà lágbára Ọlọ́run Elédùmarè ojú tó fi ń wò mí bí iye ojú náà mi àfọ́ etí tí n fi gbọ́ mi etí náà mi àdí oréré bí iye létí yín mi àgbọ́ o fáǹfààní yín títí subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ táyìn lẹ́yìn ìbò ó pè ní notification bẹ́ẹ̀ ìgbọ́wọ́lé kíní aago òun kí wọ́n notification bẹ́ẹ̀ yín sílẹ̀ òun la táyìn lólobó lóòrèkóòrè tábà tó ti mú fọ́nrán wá fún yín lólùfẹ́ rẹ̀ lórí ètò ìwọ kí n ṣe fọ́nrán káàkiri gbogbo àgbáyé kí n jẹ́ kó kan gbogbo ènìyàn lára kí n farabalẹ̀ kí n wo fọ́nrán látòkè délẹ̀ ohun èyí náà bá fẹ́ sọ nípa ọ̀rọ̀ ọmọkùnrin ọba Sẹ̀míù ọba Ifọ̀n ní Ogun State ìyẹn náà bá fẹ́ sọ lórí rẹ̀ kí n jẹ́ ká gbọ́ ìwọ ìmọ̀jẹ̀mí gbà yín lákòókò lórí fọ́nrán mo tún wá mú wá sétí gbọ̀ yín ìwáyà gbọ́ fọ́nrán òun gbogbo evidence tó ti gbogbo ìwà ọba Sẹ̀míù ti wù sẹ́yìn ìwáyà gbọ́ nínú fọ́nrán bẹ́ẹ̀ yín olólùfẹ́ rẹ̀ níbikíbi tí n ti wò wá ìwọ ọ̀rọ̀ ju bí yéé lọ bí bá tún ṣe lọ àmọ́ ìmọ̀ tó jẹ́ kí a gbọ́ lórí ọ̀rọ̀ ọba Sẹ̀míù o ṣùgbọ́n wọn àwọn ènìyàn fọwọ́ síbẹ̀ ni pé àwọn fẹ́ ọba Sẹ̀míù lórí ìtẹ́ mọ́ wọn aráàlú sọ̀rọ̀ ni ẹ̀yìn àwọn fẹ́ ọba Sẹ̀míù lórí ìtẹ́ mọ́ ẹ̀yìn wọn ó ṣe ni yìí ó ṣe ni ti tó gẹ́ wọn ìyẹn náà bá rí sí wọn ìyẹn náà bá mọ̀ rí sọ̀rọ̀ wọn kí n sọ lórí
kí n sọ sábẹ́ fọ́nrán bí ó ṣe lọ náà rè ní látúnyẹ ká mú wá sí ti gbọ̀yìn o. kábíyèsí ti tẹ̀wọ̀n dé o, ọba olórílé wọ́n ti tẹ̀wọ̀n dé torí wọ́n ti padà perfect gbogbo bail yẹn ní I think lọ́jọ́ Monday. So fún àǹfààní ẹ̀yin tẹ́ ń bi mí léèrè pé ibo ni ọ̀rọ̀ kábíyèsí dé dúró though most people are even feared to even say anything about the case because wọ́n máa ń ròyìn kábíyèsí yẹn pé ọba tó burú ni, bọ́ kábíyèsí ti wọ ga o, ọba olórílé ti wọ ga o, torí lẹ́yìn ìgbà tí kóòtù fi kábíyèsí sílẹ̀ wọ́n sọ pé kí kábíyèsí ó máa lọ ilé, wọ́n ní kábíyèsí ò gbọ́dọ̀ rìn dérègbèrègbè ààfin, wọ́n ní táwọn bá rí kábíyèsí nírègbèrègbè ààfin suspensions táwọn fún lóṣù mẹ́fà ó máa di permanent. ẹ ti rí i pé kábíyèsí ti wọ ga o, kábíyèsí ti wọ ga o. The funniest part ni pé kò sẹ́nibọ́dì tó fẹ́ associate ara ẹ̀ mọ́ kábíyèsí báyìí, torí pé kí ni kò sẹ́nibọ́dì tó fẹ́ jẹ́ kán rí òun as hooligans tí kábíyèsí ń lò láti máa dàlúrú, láti máa tẹ gbogbo àwọn èèyàn lójúmọ́lẹ̀ bàṣàbàṣà. So nígbà tí kábíyèsí fi lè bẹ̀rẹ̀ wọn láti ìbẹ̀rẹ̀ case wọn tí open case òun, kábíyèsí gan ò tí ì ní àǹfààní láti lè ṣàlàyé ara ẹ̀ dáadáa, bọ̀ nígbà tí kábíyèsí lè fẹ̀ wọ́n bẹ̀rẹ̀ case báyìí ibi tí case yìí ń lọ ò yé èèyàn o, ibi tí case yìí ń lọ kò yé anybody, ṣùgbọ́n wọ́n ti fi kábíyèsí lẹ̀ fáǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ mọ̀ nípa bí case yẹn ṣe ń lọ, so wọ́n ti fi kábíyèsí lẹ̀ so kábíyèsí ti padà jáde lẹ́wọ̀n, bọ̀ ohun tó wà ń bẹ̀ ni pé wọ́n ti fi òfin de kábíyèsí wípé àwọn ò gbọdọ̀ rí ní règbèrègbè ibẹ̀ yẹn. So àwọn human rights activists dẹ̀ ti dìde, wọ́n ní pé dandan wọ́n gbọdọ̀ permanent kábíyèsí, pé kò gbọdọ̀ kò ń sọba mọ́, wọ́n gbọdọ̀ permanent ẹ̀. So ibẹ̀ yẹn gángan láti sọ orí èèyàn tí kábíyèsí yẹn jẹ́ fún wa. ẹ jẹ́ á máa ṣe sùúrù. I used to say this times without number. gbogbo alágbára ẹ máa ṣe sùúrù. Ibi tí mò ń lọ gangan nìyẹn, ẹ máa calm down. A mọ̀ pé lágbára ń tòótọ́, but ẹ máa calm down. Wọ́n jẹ́ káwọ́ mọ̀ pé kábíyèsí ajagun gbalẹ̀ ni kó tó di kábíyèsí. Wọ́n ló tó bá ṣe mọ̀nàmọ́ná yóò gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ sí tó ṣe, yóò tún tẹ́lẹ̀ díẹ̀ ní station. Ẹ ti understand? Wọ́n ní yóò tún tẹ́lẹ̀ díẹ̀ ní station. Ńlápá rẹ̀ ká allegedly wọ́n ló ká DPO tó wà ní Ifọ̀ nígbà yẹn wípé àti gbogbo àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. ń sìn báyìí apá commissioner Ogun State wọ́n ńlápá àwọn òkà kéèzì yẹn mọ́, ńlápá àwọn òkà kéèzì yẹn. Ẹ ti understand? So ìgbà kan ò láyé gbó, ìgbà kan ló jẹ́ pé tẹ́ ẹ bá pe commissioner kan pé hello ẹ bá mi detain ẹni báyìí. I'm not saying it directly, mo kàn sọ pé mo kàn express pé bẹ́ẹ̀ sí lágbára tó ń gbà yẹn wọ́n ní yẹ̀yìn lóhùn rẹ̀ wò. ń sìn báyìí wọ́n ní gbogbo agbára ó dàbújá àtọ̀dọ̀ IG ní gbogbo authority ti wá ń sìn ẹ rí nǹkan báyìí. So ẹ ti rí ibi tí kéèsì ń lọ, wọ́n ní tó bá pe commissioner lásán wọn lè yẹ lóhùn rẹ̀ wò. ń sìn báyìí commissioner wa ń sọ fún ẹ pé kò ságbára lọ́wọ́ àwọn àti òkè ní agbára ti ń wá. You see, ìgbà kan ò láyé ṣe sùúrù, tó bá lágbára mọ̀ kó lágbára ń tòótọ́ bọ̀ calm down. Wọ́n sọ̀rọ̀ nípa pásítọ̀ tí tán padà dádùbúlẹ̀ tán náà tán gbalẹ̀ lọ́wọ́ ẹ̀, tán gbalẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀, wọ́n ní pásítọ̀ yẹn padà kú. Ẹ̀yin náà kàn wáyé. Ó ti ru pásítọ̀ kan láàfin tó ní kí wọ́n dè é tó sì pàṣẹ pé kí àwọn tọ́ọ̀gì tó ní máa kó igi bò ó títí wọ́n fi lu ọkùnrin náà dákú tí wọ́n sì tún jí tí wọ́n wá fi sílẹ̀ kó máa pògìrá lọ. Ìgbẹ̀yìn ọ̀rọ̀ náà ni pé pásítọ̀ ọ̀hún padà kú ni, bẹ́ẹ̀ kò sóhun tó pa wọ́n pọ̀ ju pé wọ́n gba ilẹ̀ pásítọ̀ yìí lọ nítorí yàtọ̀ sí pé Sẹ̀míù jọba, wọ́n ní ajagun gbalẹ̀ ńlá ni ó sì ní olórí wọn tí gbogbo àgbò náà. Kéèsì ti gorí kéèsì gan fún kábíyèsí o, kéèsì ti gorí kéèsì gan because kálukú kan jáde wá sọ tiẹ̀ ni. Ọlọ́run máa ràn wá lọ́wọ́, máa fún yín ní update bí kéèsì yẹn bá ṣe ń lọ. God will help all of us. Mo notice pé ó dẹ̀ bí ẹni pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àyà wọn já, they don't want to because they know the kind of king that they have. But Ọlọ́run ni aláàbò gbogbo èèyàn. Ẹni tí Ọlọ́run ò dẹ̀ pa ni ẹ̀dá kan ò lè pa. Thank you very much. I love you. Help me to share. Don't forget that and give us a follow back.